Àní ìrínisí nìsọni lọ́jọ́ bá a ti rìn sí bẹ́ẹ̀ là á kò ní. Àní lára ohun tá a fi ń dánmọlúàbí mọ̀ nílẹ̀ káàrọ̀ òjíire ìmúra jẹ́ kan níbẹ̀. Ọmọ ìyá mi tó ń gbọ́ mi, ǹjẹ́ o mọ̀ yí pé tó o bá dé fìlà gọ̀bì tó o tẹ̀ sọ́wọ́ ọ̀tún ó ní ìtumọ̀ nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà tún ni tó o bá dé fìlà gọ̀bì tó o tẹ̀ sọ́wọ́ òsì ó tún ní ìtumọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ọ̀nà tí ọkùnrin lè gbà fi dé gọ̀bì nílẹ̀ Yorùbá àti ìtumọ̀ kọ̀ọ̀kan àti àwọn ewu tó wà níbi fìlà dídé gbogbo rẹ̀ ni mo kó wá fún yín lórí ètò lọ́jọ́ tèní. Ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ mọ bá mi bọ̀ lórí ètò. Wọ́n ní àdáṣe ní hùyàn ìbà òkè hùyàn bọ́mọdé bá júbà àgbà ó di dandan kóroko dalẹ̀. Mojúbà gbogbo ẹni títí ń pèdè kí n tó bẹ̀rẹ̀ sí ní pèdè. Mojúbà gbogbo àwọn ẹni tá a jọ ń pèdè lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo sì júbà fún gbogbo àwọn ẹni tí ń pèdè bọ̀ wá lẹ́yìn. Ọba mi Elédùà kó mọ fún gbogbo wa sọ. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, egungun ńlé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi Ajíbọ́lá arógbá aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amálòlò, alàròrò. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn, àwẹ̀dẹ̀ kò tó wọ̀mọ̀. Mojúbà lọ́jọ́ tèní o, ẹ̀jẹ̀ ń rí tèmi wí lórí ètò yìí. Muhammadu Akówódé bàbá Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà, máyégún gbogbo sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kò mà náà, àjànímọ̀gún ni mí, ará àjámọ̀, àwa lọmọ ipò ń pọ̀rọ̀rọ̀, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, àjàníta níjà lẹ́yìn kùlé òun, ṣe bá pọn bepo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Àwọn ọ̀nà ó lálẹ́ gbà dé fìlà gọ̀bì nílẹ̀ káàrọ̀ òjíire. Kí ni ìtumọ̀ ọ̀nà kọ̀ọ̀kan? Àwọn ewu ó ló wà níbi fìlà dídé. Mọ́lẹ́ gbọ́ wìrìwìrìn lórí ètò yìí lọ́jọ́ tèní. Mò ń bọ̀ ẹ̀jẹ̀ ń dókè lọ́hùn. Tó síwájú kí n tó bẹ̀rẹ̀, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́lé tó ro àjà lórí. Ká dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ àjà tó bòde fórùlé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá ẹni tá a ní ńlá ń jẹ. Àǹfààní ẹni tá a ní ńlá ń lò. Àǹfààní ẹ̀yin tèmi tí mo ní lórí ìkànnì ìrírí ayé TV yìí, òun lèmi ń lò tẹ́ fi ń láǹfààní àti mọ gbóhùn tèmi náà ní gbogbo ìgbà àti lóòrèkóòrè. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ̀yin náà tẹ́ ti ń gbọ́ wa látẹ̀yìnwá, ṣùgbọ́n ẹ̀ ń ṣe iyèméjì bóyá ẹ ti darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa. Ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tó kò ní pupa ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kóde funfun, ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. Kẹ́sì tó mọ bá wa pín kiri fún àwọn aráalé yín kí wọ́n lè jẹ nínú àwọn àǹfààní yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà fún wa lórí ètò yìí, ẹ pé ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. Àní àwọn ọ̀nà tá a lè gbà dé fìlà gọ̀bì àti ìtumọ̀ rẹ̀ àti àwọn ewu tó wà níbi fìlà dídé náà ni mo gbé wá orí ètò lọ́jọ́ tèní. Ọmọ ìyá mi tó ń gbọ́ mi, àní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tó ṣe yín pé wọ́n kàn ń dé fìlà gọ̀bì ni ṣùgbọ́n wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ rárá, tí wọn ò kánjú pé kí wọ́n gbé fìlà gọ̀bì sórí. Èyí tó yẹ kí wọ́n tẹ̀ sọ́wọ́ ọ̀tún, wọ́n tẹ̀ sọ́wọ́ òsì. Èyí tó yẹ kí wọ́n tẹ̀ sókè, wọ́n tẹ̀ sísàlẹ̀. Èyí tó yẹ kí wọ́n tẹ̀ síwájú, ó lè jẹ́ pàkọ́ ni wọ́n tẹ̀ sí. Àní gbogbo ẹ̀ níyàn nàná fún yín lórí ètò lọ́jọ́ tèní. Àkọ́kọ́ náà mo fẹ́ kí àwọn ọkùnrin ká mọ̀ yín pé ọ̀nà 5 lọkùnrin lè gbà dé fìlà gọ̀bì. Ẹ jẹ́ ká kọ́kọ́ dè yẹn mọ́lẹ̀ náà. Ọ̀nà kọ̀ọ̀kan ló sì ní ìtumọ̀ tiẹ̀. Ẹ wá jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀nà àkọ́kọ́ náà. Tí ọkùnrin bá dé fìlà gọ̀bì tiẹ̀ tó bá tẹ̀ sọ́wọ́ ọ̀tún, ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá ní pé àpọ́n ni irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀. Irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kò tí ì dáláya nílé.
tẹ́ ẹ bá rí ọkùnrin tó bá tẹ fìlà gọ̀bí tiẹ̀ sọ́wọ́ ọ̀tún ẹ má ṣe iyèméjì irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kò tí ì dáláya nílé. Gbogbo ẹ̀yin sísí mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin òrékè lẹ́wà òrékè lẹ́sẹ̀ òrékè nígbà àyà òrékè lẹ́yìn tó ṣe pé ẹ̀ ń wọ ọkùnrin tí ò tí ì láya nílé kẹfẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o. Tẹ́ ẹ bá rí ọkùnrin tó dé fìlà gọ̀bí tiẹ̀ tó tẹ̀ ẹ́ sọ́wọ́ ọ̀tún ẹ tètè bẹ̀rẹ̀ sí ní ṣẹ́jú sí i, ẹ tètè sọ̀rọ̀ sókè toró ṣeéṣe kó jẹ́ adé orí yín. Ìwọ ìyàwó ilé náà mọ̀ ṣọ́ baálé rẹ tó bá fẹ́ jáde kó má bàa fọ̀ bẹ́ẹ̀ yín jẹ́ níṣù. Tí baálé rẹ bá tẹ fìlà gọ̀bí rẹ̀ sọ́wọ́ ọ̀tún tètè pè é sí àkíyèsí bí bẹ́ẹ̀ kọ́ kán má lọ gbọ́kọ lọ́wọ́ rẹ̀. Ọ̀nà kejì tá a tún fi ń dé fìlà gọ̀bí nílẹ̀ Káàárọ̀ Oòjíire òun náà ní pé ká dé fìlà gọ̀bí ká tẹ̀ ẹ́ sọ́wọ́ òsì. Ẹgbọ́n náà tá a bá dé fìlà gọ̀bí tá a tẹ̀ ẹ́ sápá òsì kí ni ìtumọ̀ rẹ̀? Mò ń bọ̀ ẹjẹ́ ń dókè lọ́hùn kí n mọ mi díẹ̀ náà ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. A ní ọ̀nà kejì tá a tún gbà dé fìlà gọ̀bí òun náà ní pé ká dé fìlà gọ̀bí ká tẹ̀ ẹ́ sọ́wọ́ òsì. Ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi, àní tó o bá rí ọkùnrin tó dé fìlà gọ̀bí tiẹ̀ tó tẹ̀ ẹ́ sọ́wọ́ òsì, ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá ní pé irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ó ti dáláya lọ́ọ̀dẹ̀, irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ó ti níyàwó nílé. Tẹ́yìn náà bá rí fìlà gọ̀bí tí mo dé yìí ẹ rí i pé mo tẹ̀ ẹ́ sọ́wọ́ òsì, ìdí ni pé abẹ́rẹ́ tèmi náà ó ti lókùn ń dì í. Ìwọ sísí mi tó ń gbọ́ mi, ìwọ náà tó jẹ́ adélébọ̀ ṣùgbọ́n òun wá ọkọ, ọ̀rọ̀ ló gbọ́ yìí o, má lọ ṣẹ́jú sí ọkọ ọlọ́kọ. Tó o bá rọ́kùnrin kan tó bá dé fìlà gọ̀bí tiẹ̀ tó tẹ̀ ẹ́ sọ́wọ́ òsì, ó ti láya ńlé, ó ti láya lọ́ọ̀dẹ̀, má lọ ṣẹ́jú sí i. Eegun eléegun ni o, má lọ gbégun eléegun. Tó o bá sì lọ gbégun eléegun náà tó bá há ẹ lọ́nà ọ̀fun ẹ jọ máa yanjú rẹ̀. Ọ̀nà kẹta tí a tún gbà dé fìlà gọ̀bí òun náà ní pé ká dé fìlà gọ̀bí ká tẹ̀ ẹ́ síwájú. Ẹgbọ́n náà tá a bá dé fìlà gọ̀bí tá a tẹ̀ ẹ́ síwájú kí ni ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire? Mò ń bọ̀ ẹjẹ́ ń dókè lọ́hùn kí n mọ mi díẹ̀. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní tá a bá ń ṣàkíyèsí dáadáa a máa rí àwọn ọkùnrin kan tó ṣe pé tí wọ́n bá dé fìlà gọ̀bí tiwọn wọ́n tẹ̀ síwájú gọgọgọ báyìí ni. Ó nítumọ̀ lọ́dọ̀ Yorùbá. Kí ni ìtumọ̀ rẹ̀? Ìtumọ̀ rẹ̀ ní pé irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ilé ayé ti sùn. Ẹni tí ilé ayé bá sì sùn kọ́ ẹ mọ parí rẹ̀ lọ́dọ̀ yín lọ́hùn-ún. Ìwọ bọ̀dá onígọ̀bí tó ń gbọ́ mi, má ṣàfarawé yìí, má wo àwòkọ́ṣe yìí. Àyàfi tó bá jẹ́ pé ilé ayé ti sún ìwọ náà ni kó mọ wo àwòkọ́ṣe yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ní mọ̀ ń wo àwòkọ́ṣe fìlà dídé. Lágbájá dé fìlà tiẹ̀ ó tẹ̀ sọ́wọ́ ọ̀tún, èmi náà fẹ́ tẹ tèmi sọ́wọ́ ọ̀tún. Tàmẹ̀dù dé fìlà tiẹ̀ ó tẹ̀ sọ́wọ́ òsì, èmi náà fẹ́ tẹ̀ sọ́wọ́ òsì. Tó o bá lọ sọ pé lágbájá dé fìlà gọ̀bí tiẹ̀ ó tẹ̀ síwájú, èmi náà fẹ́ tẹ tèmi síwájú, ǹjọ́ o mọ̀ túmọ̀ rẹ̀? Ìtumọ̀ rẹ̀ ló ti gbọ́ lẹ́nì yìí. Gbogbo ọkùnrin tí bá ń dé fìlà tiẹ̀ tí bá ń gẹ̀ síwájú, irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ilé ayé ti sún wọn ni. Ilé ayé ò ní sún wa lọ́wọ́lọ́wọ́ yìí o, torí ilé ayé dùn púpọ̀ àti ìṣetán láti lọ. Ọba mi Elédùà kò ní pa wá ní rèwerèwe, ẹ bá ń ṣàmì àdúrà. Tí a bá ń dé fìlà gọ̀bí wa ká máa rántí àwọn àgbà tí wọ́n mọ̀ túmọ̀ fìlà gọ̀bí. Ọ̀nà kẹrin tá a tún gbà dé fìlà gọ̀bí nílẹ̀ Káàárọ̀ Oòjíire òun náà ní pé ká dé fìlà gọ̀bí ká gẹ̀ gogoro sókè. Tá a bá dé fìlà gọ̀bí tá a gẹ̀ gogoro sókè ó nítumọ̀ lọ́dọ̀ Yorùbá. Kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ Yorùbá? Mò ń bọ̀ ẹjẹ́ ń dókè lọ́hùn kí n mọ mi díẹ̀ náà ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. A ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tó ṣe pé tí wọ́n bá dé fìlà gọ̀bí tiwọn gogoro báyìí ni wọ́n gẹ̀ sókè láì mọ̀ túmọ̀ rẹ̀. Èròǹgbà tiwọn ní pé àwọn fi ń ṣe fashion. Ẹ wá gbọ́ ìtumọ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá. Tí a bá dé fìlà tá a gẹ̀ sókè gogoro, tẹ́ ẹ bá rí ọkùnrin tó dé fìlà tiẹ̀ tó gẹ̀ sókè gogoro, ìtumọ̀ rẹ̀ ní pé ìwà ìgbéraga ń bẹ lára ọkùnrin ọ̀hún. Ìwọ bọ̀dá onífáṣọ̀n tẹ́ ń dé fìlà gogoro, ẹ gbọ́ ná ṣé lóòótọ́ ni pé ẹ ní ìgbéraga? Ìbéèrè ni mo bí yín o, torí pé ìrínisí nìsọni lọ́jọ́
bá a ti rìn sí bẹ́ẹ̀ là á kò ní. mọ́ wà àwòkọ́ṣe o tó bá ṣe ń pé àfarawé ló ń ṣe tó bá ṣe ń pé àwòkọ́ṣe ló ń ṣe tó fi ń dé fìlà gogoro ìtumọ̀ rẹ̀ ló ti gbọ́ lẹ́nìí yìí onígbéraga ni kó o sì máa rántí àwọn àgbàlagbà tí wọ́n mọ̀ túmọ̀ fìlà dídé onígbéraga ni wọ́n mọ̀ pè ẹ́. ọ̀nà tó gbẹ̀yìn tí ń jẹ́ ọ̀nà karùn-ún tá ń gbà dé fìlà nílẹ̀ káàrọ̀ òjìrè òun náà ní pé ká dé fìlà gọ̀bì ká gẹ̀ ẹ́ sẹ́yìn. ẹgbọ́n náà tá a bá dé fìlà gọ̀bì tá a gẹ̀ ẹ́ sẹ́yìn kí ni ìtumọ̀ rẹ̀ nílẹ̀ káàrọ̀ òjìrè mò ń bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kó tó di pé ìmọ̀ tẹ̀síwájú ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ètò lórí ìkànnì ìrírí ayé TV. ànílẹ́yìn tá a ti sọ ìtumọ̀ ká dé fìlà ká gẹ̀ ẹ́ síwájú èyí tó kàn báyìí ni pé ká gbọ́ ìtumọ̀ tá a bá dé fìlà tá a bá gẹ̀ ẹ́ sẹ́yìn torí tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì púpọ̀ wọn náà ni wọ́n máa ń dé fìlà gọ̀bì tiwọn tí wọ́n ó sì tẹ̀ ẹ́ sẹ́yìn. tẹ́ ẹ bá rí irúfẹ́ ọkùnrin tó dé fìlà tiẹ̀ tó tẹ̀ ẹ́ sẹ́yìn ìtumọ̀ rẹ̀ ni pé aláìbìkítà ọkùnrin ni ọkùnrin tí ì ka nǹkan kan kún òun ni ọkùnrin tí ò kíyà fún nǹkan kan ọkùnrin tí ò bìkítà nǹkan kan rárá àti rárá il s'en fout ṣé bẹ́ẹ̀ lẹ́ máa ń pè é. tẹ́ ẹ bá rọ́kùnrin kan tó dé fìlà gọ̀bì tiẹ̀ tó tẹ̀ ẹ́ sẹ́yìn irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ aláìbìkítà ọkùnrin ni ìtumọ̀ rẹ̀ nìyẹn lọ́dọ̀ àwọn Yorùbá. irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ bọ́nbá lóògùn kan fẹ́ jà á kò ní kàákún rárá bá níyàwó rẹ̀ ń yàlè yóò gbọ́ bí ẹni tí ò gbọ́ bọ́lọ́mọ rẹ̀ ń gúgò ọmọ rẹ̀ ń gọ̀bẹ̀ nígboro yóò gbọ́ bí ẹni tí ò gbọ́ ni títí ọmọ rẹ̀ yóò fi di jàǹdùkú mọ́ lọ́wọ́. ọ̀pọ̀ òbí náà ló sì wà bẹ́ẹ̀ léni o kò dìgbà tí wọ́n bá dé fìlà gọ̀bì tí wọ́n bá gẹ̀ ẹ́ sẹ́yìn ọ̀pọ̀ òbí náà ló ya aláìbìkítà ló ya aláìka nǹkan kún rárá ọ̀pọ̀ òbí náà ní sànfù lédè àwọn olóyìnbó. ṣùgbọ́n mo fẹ́ kí ẹ rántí pé òbí tí ò bá kẹ́hùn sọ̀rọ̀ yóò padà kẹtan sáré ni àwọn ò ní kẹtan sáré láṣẹ ń tẹ̀dùmarè ẹ bá ń ṣàmì àdúrà. àwọn ọ̀nà márùn-ún tá ń gbà dé fìlà gọ̀bì nílẹ̀ káàrọ̀ òjíire rèé ẹ jẹ́ ń ṣàkójọpọ̀ rẹ̀ fún yín. ká dé fìlà ká gẹ̀ sọ́wọ́ ọ̀tún ká dé fìlà ká gẹ̀ sọ́wọ́ òsì ká dé fìlà ká gẹ̀ síwájú ká dé fìlà ká gẹ̀ sẹ́yìn ká dé fìlà gogoro. ọ̀nà márùn-ún tí ọkùnrin ń gbà dé fìlà rèé ìtumọ̀ ọ̀kọ̀ọ̀kan náà la sì ti mú wá fún yín. ní báyìí ẹ jẹ́ ká gbọ́ àwọn ewu tó wà nínú fìlà dídé torí pé àwọn fìlà dídé yìí ewu ń bẹ nínú rẹ̀ gẹ́gẹ́ bí èyí tá a ṣe sẹ́yìn wá lọ wípé ewu wà nínú bàtà wíwọ̀ nínú fìlà dídé náà ewu ń bẹ nínú rẹ̀ pàápàá jùlọ àwa tá a ti mọ ìràwọ̀ wa wípé oníràwọ̀ báyìí ni wá ẹ jẹ́ ká gbọ́ àwọn ewu tó wà nínú fìlà dídé mò ń bọ̀ ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún kí n mú mi díẹ̀ náà ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. a ní àwọn ewu tó wà nínú fìlà dídé ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ sí ní mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. àkọ́kọ́ ná ìwọ tó ti ṣèwádìí ara rẹ̀ tó rí i pé oníràwọ̀ iná nìyẹn tó mọ̀ í pé oníràwọ̀ iná nìyẹn wọ́n ní mọ̀mọ́ pín fìlà dé mọ̀mọ́ yáyàn ní fìlà rẹ̀ àbí kó rí fìlà lọ́dọ̀ èèyàn kan kó gbà á kó dé wọ́n ní ó léwu púpọ̀ ìmọ̀ ń fa ìjákulẹ̀ fún yín ni. ìyẹn ìwọ tó bá jẹ́ oníràwọ̀ ọ̀nà mọ́ báyàn pín fìlà dé mọ́ jẹ́ kéèyàn kan mọ́ bá ẹ dé fìlà rẹ̀ ìjákulẹ̀ ni mọ̀ ń fà fún yín. bóyá ìjákulẹ̀ tí mò ń sọ yìí ò tí ì yẹ́ lòmíì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kì í láṣeyọrí tó bá bẹ̀rẹ̀ nǹkan kan kò ní bá a dópin yóò ṣe débì kan yóò bọ́ lọ́wọ́ rẹ̀. irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n yìí délẹ̀ ìlérí ìjákulẹ̀ nù. mọ́ báyàn pín fìlà rẹ̀ mọ́ báyàn pín fìlà dídé tó bá ṣe ń pé oníràwọ̀ ọ̀nà nìyẹn. kódà gan níbi fìlà pínpín dé yìí yàtọ̀ sí pé o jẹ́ oníràwọ̀ ọ̀nà àbí o jẹ́ oníràwọ̀ ọ̀nà wọ́n ní ká mọ pín fìlà dé ó tún léwu púpọ̀ wá gbọ́ ewu tó wà níbẹ̀. wọ́n ní ẹnikẹ́ni tí àwọn ayé bá ń dà láàmú tó sì ṣe ń pé ìwọ ẹni yìí ọ̀rẹ́ ni yín lẹ́wájọ́ ń pín fìlà dé ló ń bá ẹni yìí dé fìlà rẹ̀ wọ́n ní kò sí àní-àní ìdààmú díẹ̀ yóò wọnú ilé ayé tìwọ́ náà ó yẹ kó o ṣọ́ra gbogbo èèyàn náà kọ́ la lè bá pín fìlà dé ẹ bá wa kìlọ̀ fáwọn ọmọ yín àwọn ọmọ wa ò ní rárìn fẹsẹ̀ sí mọ́ bá ẹnikẹ́ni pín fìlà dé o tó bá lọ jẹ́ni tọ́wọ́ ayé ti ń bẹ lára rẹ̀ ìwọ náà tó ń bá a pín fìlà dé ìwọ náà ó nípi díẹ̀ nínú rẹ̀ ẹ jẹ́ á ṣọ́ra. gbogbo àwa tá a wá jẹ́ oníràwọ̀ omi a ti sọ oníràwọ̀ ọ̀nà tẹ́lẹ̀ gbogbo àwa tá a jẹ́ oníràwọ̀ omi
ẹ jẹ́ káwa náà ká gbọ́ eléyìí ṣùgbọ́n kó tó di ń pé àgbọ̀ ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún kí n mọmi díẹ̀ náà ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní gbogbo àwa tá a jẹ́ oníràwọ̀ omi wọ́n ní kò dára ká mọ fífìlà wa ká fi mọ nu ojú ìyẹn tá a bá ń làágùn torí tẹ́ ẹ bá rí ẹlòmíì tí bá ń làágùn báyìí yóò kàn yọ fìlà rẹ̀ ní yóò fi nu ojú èyí tí ó fi lo ankáṣífù ṣé mùsùn àlẹ́ mọ́ ń pè bẹ́ẹ̀ kò nílò yóò yọ fìlà rẹ̀ yóò kàn fi nu ojú ni wọ́n ní kò dára gbogbo àwa tá a jẹ́ oníràwọ̀ omi tá a fi fìlà wa tá a fi nu ojú àmúbọ́ ni mò ń fà fún yàn bóyá ò mọ̀ ti ń jẹ́ àmúbọ́ gbogbo ohun tó o bá dáwọ́lé báyìí yóò mọ̀ bọ́ lọ́wọ́ rẹ ni kódà gan tó o bá ní obìnrin tó ń fẹ́ obìnrin yìí ò ní já mọ́ ẹ lọ́wọ́ ìwọ obìnrin náà tó o ní fìlà tó ń dé tó o jẹ́ oníràwọ̀ omi mọ́ fi fìlà rẹ kó o fi mọ́ nu ojú torí pé àmúbọ́ ni àmúbọ́ ò sì yẹ ẹnìkan sílẹ̀ bí ṣe ń ṣe ọkùnrin bẹ́ẹ̀ náà ní í ṣe obìnrin ẹ tó wá gbọ́ èyí tó tẹ̀lé rẹ̀ wọ́n ní kì wá ṣe ojú nìkan o wọ́n ní ẹlòmíì náà wà tó bá jẹun tán yóò fi fìlà rẹ̀ yóò fi nu ọwọ́ wọ́n ní kò dára gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníràwọ̀ omi ẹ mọ́ fi fìlà yín nu ojú ẹ mọ́ fi nu ọwọ́ lẹ́yìn tẹ́ ẹ bá jẹun tán àmúbọ́ ni mò ń fà fún yàn ẹ já ṣọ́ra ká sì mọ́ ṣàkíyèsí àwọn nǹkan wọ̀nyí. ẹ wò ó ẹ jẹ́ mú kan sí i kó tó di pé ìmọ̀ dágbére lórí ètò gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ ẹ jẹ́ mú tí náà wá ṣùgbọ́n mò ń bọ̀ mí tí ì dé ẹ jẹ́ kí n dókè lọ́hùn ná kó tó di pé ìmọ̀ tí wá fún yín ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. àní gbogbo àwa tá a jẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ gbogbo àwa tá a ti ṣàwárí ara wa tá a rí i pé oníràwọ̀ afẹ́fẹ́ ni wá wọ́n ní kò dára kí fìlà wa mọ ráre fìlà tó ń de kiri kò dáa kó mọ ráre yálà nínú ilé tó ń gbé ni yálà níbi iṣẹ́ tó wà ni má jẹ́ kí fìlà rẹ kó mọ ráre kiri torí tó o bá dénú ilé mi nísìnyí ó rí fìlà ẹlòmíì ó lè má jẹ́ gọ̀bì o fìlà ni wọ́n sọ sínú eléyìí gbogbo àwọn ewu tí mò ń kà wá yìí kì í ṣe orí gọ̀bì nìkan ló dúró gbogbo fìlà ni torí tá a bá dénú àwọn inú ilé kan lénìí ó kàn déédéé rí fìlà ẹlòmíì tí ó mọ yí lẹ́lẹ̀ kiri fìlà ẹlòmíì wọ́n lè jù sórí tẹlifíṣàn fìlà ẹlòmíì wọ́n lè jù sórí bẹ́ẹ̀dì fìlà ẹlòmíì wọ́n lè jù sínú ilé ìdáná ìwọ tó jẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ má jẹ́ kí fìlà rẹ kó mọ ráre kiri nínú ilé àbí níbi iṣẹ́ torí o bá débi iṣẹ́ mi náà àìmọye fìlà ẹlòmíì tí ń ráre kiri àgàgà àwọn ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ bíi kápẹ́ńtà àbí mẹkáníìkì àbí àwọn tẹ́lọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó o bá débi iṣẹ́ ẹlòmíì ó rí fìlà ẹlòmíì tí ń ráre kiri ìwọ tó o bá jẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ mójútó fìlà rẹ̀ má jẹ́ kí fìlà rẹ̀ kó mọ ráre kiri ẹ wò ó mo sọ yìí mo dúró lọ́jọ́ tèní mi ò ní torí àwíjàre kí tó tán lẹ́nu ẹ já mójútó àwọn nǹkan wọ̀nyí torí pé nínú àwọn àmì tá a fi ń dánmọlúàbí mọ̀ òun ni ìmúra jẹ́ nínú ìmúra náà ni fìlà dídé sì wà ẹ já mójútó àwọn nǹkan wọ̀nyí torí pé ìrínisí nìsọni lọ́jọ́ bá a ṣe rìn sí bẹ́ẹ̀ là ń kó ni mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyá àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ tí darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ètò yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò kẹ́ ẹ sì tún mọ bá wa pín kiri fún àwọn aráalé yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ètò yìí torí orí ètò yìí kò sí fún ìṣekúṣe bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan àǹfààní ọlọ́kanòjọ̀kan náà lẹ́mọ̀ bá pàdé lórí ètò yìí àwọn ìpolówó ọjà gbogbo ẹ̀ náà lẹ́mọ̀ bá pàdé lórí ètò yìí bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí àbí ẹ fẹ́ gbé ìpolówó fún wa lórí ètò yìí ẹ pé ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́wọ̀n olójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀
mò ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.